Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù Kínní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń súnmọ́, Peter Obi ti da omi tútù sí iná àsopọ̀ ẹgbẹ́ òṣèlú PDP àti NNPP. Ó ní òun kò ṣe pọ̀ pẹ̀lú irúfẹ́ àsopọ̀ tó jẹ́ wípé ipò agbára ni wọ́n ń wá kiri. Ó ní káwọn sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú Nàìjíríà dípò ká máa wá bí a ó ṣe gba ìṣàkóso káàkiri. Ó bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ sísọ òṣèlú di owó lọ́nà àti bẹ́gidínà lílu owó ìlú ní pọ́npọ́. Látàrí ọkọ̀ agbépo tó jóná ní ìpínlẹ̀ Enugu, Shettima ti sọ ipò tí ààrẹ wà. Ó ní inú ààrẹ kò dùn, bẹ́ẹ̀ ni ààrẹ ń kọminú. Ó ní àkókò ti tó láti fòpin sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Mojísọ́lá Meranda ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó pẹ̀lú bó ṣe ṣètò àdúrà ní ọ́fíìsì náà. Ilé-iṣẹ́ ààrẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé àfikún ìdá 50 owó ìpè di dandan láti lè fi kojú ìṣòro tó ń kojú ẹ̀ka ìkànsíra ẹni. Afẹ́ Babalọ́lá ti wọ́gi lé ẹjọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó pè tako Fárótìmí lẹ́yìn táwọn lọ́balọ́ba ti dá sí i. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ẹ̀sùn kan Arẹ́gbẹ́ṣọlá. Wọ́n ní alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú PDP ní tó sì ń ṣiṣẹ́ fún wọn. Ìròyìn eré ìdárayá. Ìsọ̀rí kẹta Group C ni wọ́n tò orílẹ̀-èdè wa Nàìjíríà sí pẹ̀lú orílẹ̀-èdè Tunisia, Tanzania àti Uganda fún ìdíje AFCON tọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.